Africa Content TV. What's the new kind of
iwájú ló ń lọ lójoojúmọ́. Ẹnikẹ́ni lọ́nà ẹ̀jẹ̀ lọ́dọ̀. Ó ti ní ìwúdálẹ̀ bá iwájú ló ń lọ lójoojúmọ́. Ọmọ òṣòdì, ọmọ àtisọ̀yà, ọmọ òṣòdì. Ọmọ ni mo wà mọ́ wíyá. Ọmọ ni mo wà. Engineer, one volume at the morning down. MC. Àwọn ikọ̀ máa ń yíká ọ. Àwọn ìjọba. Àwọn máa lọ sí wọn. Àwọn tó lọ sí wọn. MC. I am
ṣọ̀ṣẹ́nu, olú ọmọ ṣọ̀ṣẹ́nu. Ṣọ̀ṣẹ́nu, ẹ̀yìn tí ẹnu ọjọ́ ọ̀gá, ọdún ló máa kó bàjẹ́, àgọ́ bàjẹ́ olódò. Gbogbo àmọ́ iná, àgọ́ bàjẹ́ olódò. Níwọ̀n bàbá ẹ̀jẹ̀, àgọ́ bàjẹ́ olódò. Ẹlẹ́dùnmọ́lẹ̀ àgọ́ ẹ̀jẹ̀, àgọ́ bàjẹ́ olódò. Níwọ̀n bàbá ẹ̀jẹ̀, àgọ́ bàjẹ́ olódò. Ẹlẹ́dùnmọ́lẹ̀ àgọ́ ẹ̀jẹ̀, àgọ́ bàjẹ́ olódò. MC ojú ọmọ, àgọ́ bàjẹ́ olódò. Àbá ní kọ́ńtà, àgọ́ bàjẹ́ olódò. Ìgbà rẹ̀ mẹ́kúta, àgọ́ bàjẹ́ olódò. Àbá ní kọ́ńtà, àgọ́ bàjẹ́ olódò. Ìgbà rẹ̀ mẹ́kúta, àgọ́ bàjẹ́ olódò. Àpàdé wọn ló wà lọ́wọ́. Àgọ́ bàjẹ́ olódò. Ṣọ̀ṣẹ́nu, 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 ṣọ̀ṣẹ́nu. Ẹnu ọ̀gá ọ̀gá, ọdún lọ́wọ́ kó bàjẹ́, àgọ́ bàjẹ́ olódò. Gbogbo àlọ́ ìta MC, àgọ́ bàjẹ́ olódò. Bí wọ́n kọ́ ọ̀gá ẹ̀jẹ̀, àgọ́ bàjẹ́ olódò. Ẹlẹ́dùnmọ́lẹ̀ àtún ẹ̀jẹ̀, àgọ́ bàjẹ́ olódò. Bí wọ́n kọ́ ọ̀gá ẹ̀jẹ̀, àgọ́ bàjẹ́ olódò. Abánilọ́kẹ̀ àtún ẹ̀jẹ̀, àgọ́ bàjẹ́ olódò. Musiliu MC, àgọ́ bàjẹ́ olódò. Dàgòdè dàgbà, dàgòdè kò, irọ́ ni wọ́n pa o. Dàgòdè dàgbà, dàgòdè kò, irọ́ ni wọ́n pa o. Musiliu, ọ̀bẹ bá sọnù, kò ní lé, òun tó sọnù, ó tètè gbà lọ́wọ́. Dàgòdè dàgbà, dàgòdè kò, irọ́ ni wọ́n pa o. Dàgòdè dàgbà, dàgòdè kò, irọ́ ni wọ́n pa o. Dàgòdè dàgbà, dàgòdè kò, ara wọn wọ́n ṣe o. Dàgòdè dàgbà, dàgòdè kò, irọ́ ni wọ́n pa o. MC, dàgòdè dàgbà, dàgòdè kò, irọ́ ni wọ́n pa o. Dàgòdè dàgbà, dàgòdè kò, irọ́ ni wọ́n pa o. Àwọn bàbá sọ̀rọ̀ yẹn. Dàgbà, kókó. Àwọn òye dẹ́pọ̀. Dàgòdè dàgbà, dàgòdè kò, irọ́ ni wọ́n pa o. Dàgòdè dàgbà, dàgòdè kò, irọ́ ni wọ́n pa o. Musiliu mi o. Ọ̀sọ́ni tó lè yára sí ẹ, kó má jìyà. Ọ̀sọ́ni tó lè yára sí ẹ, kó má jìyà. Ọ̀sọ́ni tó lè yára sí ẹ, kó má jìyà. Ọ̀sọ́ni tó lè yára sí ẹ, kó má jìyà. Ayinde Samara wo lọ.